ní èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun. Àwọn àgùntàn yẹn ni o, mo fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé, wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ mi. Olùṣọ́ àgùntàn ńlá nìyẹn o, ó ní kò sí ẹnikẹ́ni tó lè já wọn kúrò lọ́wọ́ mi, nítorí pé kí ni èmi lolùṣọ́ àgùntàn wọn. Ẹni tó bá ṣe pé ó lóró kó lágbára pé òun ó já wọn bọ́ kó lọ́wọ́ mi, kó máa bọ̀ kó máa bọ̀. Talẹ́ni náà tó lágbára ju Jésù Olúwa lọ, tí ó wà já àgùntàn rẹ̀ bọ́ lọ́wọ́ rẹ̀, kó yọjú kó wá fira rẹ̀ hàn. Àwọn olóyìnbó wọn ní kó wá só ara rẹ̀ wá fira rẹ̀ hàn sí Sátánì náà, Sátánì ẹ̀ṣẹ̀ kí ni nǹkan náà, kó wá fira rẹ̀ hàn káwá wẹ̀ tó lágbára jù, bóyá Ọlọ́run ló lágbára jù ni o, bóyá Sátánì ni o, bóyá ẹ̀ṣẹ̀ ni o, á wà mọ̀ báyìí. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí nǹkan kan tó lè ṣe kíni o, tó lè já ẹni tó bá ti gbàgbọ́ nínú Jésù Olúwa tó sì ti bí àgùntàn rẹ̀ nípa ìgbàgbọ́ nínú àjíǹde rẹ̀, kò sí nǹkan kan tó lè já irú ẹni bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ Jésù Kristi o. Tó bá ní nǹkan kan tó lè já irú ẹni bẹ́ẹ̀, a jẹ́ pé Jésù Olúwa kò ń solùṣọ́ àgùntàn rere tó sọ tó pera rẹ̀ nìyẹn. A jẹ́ pé ní tí Jésù Olúwa sọ pé mo ti fún ẹ ní ìyè àìnípẹ̀kun yẹn, a jẹ́ pé ìyè yẹn kì í ṣe ìyè àìnípẹ̀kun nìyẹn. A jẹ́ pé ìyè ọjọ́ méjì ni tàbí oṣù kan tàbí ọdún mẹ́wàá tàbí ìyè tó ṣe pé ìwọ fúnra rẹ ló wà máa bójútó ìyè yẹn. Rárá o, Jésù lálábòjútó.